ọmọ Yorùbá ni mí. Ẹ káàbọ̀ sí orí ìkànnì mi ní ọjọ́ tèmi. Orúkọ mi ni Adéláyọ̀. Báwo ni ìgbéyàwó tiẹ̀ ṣe rí? Àbí báwo lo ṣe fẹ́ ṣe ìgbéyàwó ẹ̀? Wedding parties these days are quite different from what we used to know. Or let me just say the process of marriage as a whole. Ìgbéyàwó tí wọ́n máa ń ṣe láyé àtijọ́ àti bí a ṣe ń gbéyàwó nísìn ó yàtọ̀ síra wọn. Ní ayé ìgbà yẹn, ìwọ kọ́ ni wàá mú ìyàwó ẹ̀ ò sọ pé ẹni tó fẹ́ fẹ́ nìyẹn. Àwọn òbí ló máa sọ wípé ẹni tí wàá fẹ́ ni. Kó dẹ̀ tó ṣe ìgbéyàwó yẹn, wọ́n ti wo ìdílé tọmọ yẹn ti wá. Ṣó láìsàn kan tí wọ́n rán ní ìdílé wọn? Ṣó ní nǹkan kan tó máa ń bá wọn jà? Kí náà ń bọ̀? Kí náà ń sìn? Ìyàwó mélòó náà ń fẹ́? Ìyàwó mélòó ni bàbá ẹ̀ fẹ́? Bàbá ńlá bàbá ẹ̀ fẹ́? Gbogbo àwọn nǹkan yẹn ni wọ́n máa ń wò. Wọ́n máa ń wo ilé kí wọ́n tó mú ìyàwó ní ayé ìgbà yẹn. Ṣùgbọ́n láyé ìsìn, what do we do? Mo pàdé ọkùnrin kan, mo nífẹ̀ẹ́, a jọ nífẹ̀ẹ́ ara wa. A kàn máa mú lọlé ni o. Mọ́mì ẹni tí mo fẹ́ fẹ́ leléyìí o. The only thing we get is approval and not them choosing for us. What has that done to our society? A lot. But that is not a discussion for today. Èní kọ́ la máa sọ̀rọ̀ nípa yẹn. Tẹ́ bá mọ̀ nǹkan pa ẹ lè fi sí orí comment lórí fọ́nrán yìí. Nǹkan míì tí ó tún yàtọ̀ nípa ìgbéyàwó tí wọ́n máa ń ṣe ní ayé ìgbà yẹn àti ayé ìsìn, òun ni eléyìí tí a mọ̀ gẹ́gẹ́ bí ìbálé nílẹ̀ Yorùbá. Nígbà yẹn, ẹ jẹ́ kí n sọ àwọn àṣà kan tí wọ́n máa ń ṣe. Tí wọ́n bá obìnrin yẹn lé eléyìí tí olóyìnbó mọ̀ gẹ́gẹ́ bí virginity. If the lady is a virgin, wọ́n máa mú àwọn nǹkan kan bí ìṣáná tó kún, ẹmu tó kún, àwọn nǹkan tí ìdílé ìyàwó yẹn bá máa ń gbà tí wọ́n bá ọmọ wọn lé gbogbo ẹ̀, wọ́n á kó lọ fún ìdílé ìyàwó yẹn pé abọ́mọ yín lé kò sẹ́ni tí ó fọwọ́ kàn rí. Àbí àwọn àṣà míì nílẹ̀ Yorùbá, ibi ìbùsùn yẹn wọ́n máa tẹ́ aṣọ funfun sí. Tí ẹ̀jẹ̀ ìbálé yẹn, the virginity blood is stained on it. Wọ́n wá mú sí ìta. Àwọn èèyàn máa wà ń ta o. Wọ́n mú sí ìta, wọ́n ṣe pàtí lé lórí. Ṣùgbọ́n láyé ìsìn kò káyé mẹ́. Ṣùgbọ́n àwọn ẹ̀sìn wá sì sọ pé keep yourself abstinence in marriage, ẹ tọ́jú ara yín tọ́jọ́ ìgbéyàwó, the bed undefiled, àtoríṣiríṣi. Ìyẹn dẹ̀ ni àwa báyìí, ìyẹn náà ni a fi ọwọ́ sí. Ṣùgbọ́n obìnrin wà nílé, obìnrin ò sí nílé. Ìyẹn ò kàn máa mọ́ láyé ìsìn, whether she's a virgin or not, it's nobody's business. Nǹkan tí ó ṣe pàtàkì ni pé kó jẹ́ obìnrin tó dáa. Nǹkan tí ìbálé ẹ̀ lè fi já, ó mọ̀ bóyá wọ́n fipá bá a lò ni, ó mọ̀ bóyá ó wù ú ni, bóyá ẹni tó yẹ kó fẹ́ tẹ́lẹ̀ òun ló bá sùn, wọ́n fipá bá a lò. Gbogbo yẹn wọ́n rò yẹn láyé àtijọ́. Ó dẹ̀ máa ń mú ìtìjú wá fún obìnrin àti ìdílé ẹ̀. Ṣùgbọ́n àṣà wa ní sí pé ẹ bá obìnrin lé, ò bá obìnrin lé, ìyẹn ò kọyàn. Tó bá ṣàjẹ́ pé èèyàn tí ó wù mí láti fẹ́ ni, èèyàn ọmọ dáadáa dẹ̀ sí ni, màá fẹ́ sí ilé. Àṣà míì tí a tún máa ṣe, tí wọ́n máa ń ṣe láyé ìgbà yẹn, ṣùgbọ́n tọ́dọ̀ ọmọdé náà lèmi náà, òun ni eléyìí tí wọ́n ń pè ní ẹkún ìyàwó. Ìyàwó yẹn kò ń ṣe ẹkún eléyìí tá kan ó ní nǹkan tí àṣà tán máa ń pè ní ẹkún ìyàwó, tó jẹ́ wípé obìnrin tí ó fẹ́ ṣe ìgbéyàwó yẹn ó máa sun ẹkún ìyàwó. Nínú ẹkún ìyàwó yẹn, ẹ máa mọ̀ ìdílé tó ti wá, ẹ máa mọ̀ bí wọ́n ṣe tọ́, ẹ máa mọ̀ bí ó ṣe dàgbà, ẹ máa mọ̀ nǹkan tó fẹ́ràn, nǹkan tí ò fẹ́ràn. Tó fi jẹ́ pé àwọn kan tán bá sunkún ìyàwó, wọ́n máa di yẹ̀yẹ́ láwùjọ. They are going to laugh at them in society once they can't perform that marital rite of ẹkún ìyàwó. Àwọn míì sì ní ẹlòmíì ló máa ń sun ẹkún ìyàwó fún ìyàwó yẹn ní àwọn ìdílé mi. Bóyá ẹ̀gbọ́n ẹ̀ àbí àgbàlagbà kan ní ìdílé ló máa fi ẹkún ìyàwó sin ìyàwó yẹn. Àwọn ọ̀rẹ́ pé tẹ bá ń gbọ́, ẹ̀yin tẹ́ jókòó gan, ẹ máa bá sunkún o.
bí ẹkún ìyàwó ṣe rí nìyẹn. Àṣà míì ohun tí ni bí a ṣe ń ṣe party, we got a party now. One said there's nothing like a Lagos party. More like there's nothing like a Yoruba party. Torí a máa fi ilé pọ̀tí, a máa fọ̀nà róka. Ní ayé àtijọ́ fún ìgbéyàwó, pàtí ìgbéyàwó, kò ń ṣe pé pàtí náà la máa ń ṣe, a máa ń ṣe pàtí náà ṣùgbọ́n àwọn aráàlú, àwọn ẹbí, àwọn gangan ni ó ṣe pàtàkì ní inú ìgbéyàwó yẹn, ní ọjọ́ ìgbéyàwó yẹn gangan. A máa ń ní àwọn alága náà, bọ̀ wọ́n dàbí àwọn alága òde òní o, tẹ́ máa ṣe pápápá. Alága ló máa ṣe ìgbéyàwó yẹn tó máa lárinrin, gbogbo àwọn àṣà yẹn alága ló máa sọ, alága ló máa bó ṣe yẹ ká ṣe ṣe, bí ó ṣe yẹ ká ṣe ṣe. A dẹ̀ máa wọ òfì. Ìgbàlódé ló jẹ́ kí a jẹ́ pé à ń wọ lace, àwọn òfì ni ìyàwó máa wọ̀ ní ọjọ́ ìgbéyàwó yẹn. Ó máa wọ òfì látòkè délẹ̀, láti gèlè, ẹ̀wù, ìró ẹ̀, òfì ni ó máa wọ̀. Wọ́n á dẹ̀ ṣe ìdáná yẹn dáadáa. Àwọn nǹkan tó wà nínú ìdáná tí mo mọ̀ pé a ṣe ń ṣe láyé ìsìn òun ni ẹrù ìyàwó. Mo mọ̀ pé lára àwọn ẹrù ìyàwó ìdílé mi, àwọn kan ti yọ nǹkan ẹyọ kan àbí méjì. Yẹn máa ní Kristẹni lèmi, àwọn ọmọ tí wọ́n ní fọtí sí. Ọtí yẹn sì ni wọ́n fi máa ń gbàdúrà ní ayé ìgbà yẹn. Ní ìdáná, wọ́n ń pe pásítọ̀ síbẹ̀, wọ́n ń pa aláàfáà sí ìdáná ní ayé ìgbà yẹn. Àwọn ẹbí gangan ni ó máa ṣe, torí pé àwọn àṣà àbí àwọn ẹ̀sìn ìta yẹn kò tíì wá sí inú àwùjọ wa. Ní ọjọ́ ìdáná, ọkọ máa mú àwọn èèyàn ẹ̀ wá, àwọn ọ̀rẹ́ ẹ̀ wá, wọ́n máa wá bẹ̀bẹ̀ fẹ́ ni. Mo mọ̀ pé a ṣe ń bẹ̀bẹ̀ fẹ́ láyé ìsìn, ṣùgbọ́n àwọn ìbéèrè kan, àwọn àṣà kọ̀ọ̀kan púpọ̀ ti yàtọ̀ síra wọn, ti jẹ́ kó lárinrin ju ti tẹ́lẹ̀ lọ díẹ̀díẹ̀. Kò sí ariwo níbi ìdáná, ó ti pọ̀ gan tí ó dàbí ti àwùjọ. Ní ìgbà yẹn tó bá ti ṣe ìdáná, traditional wedding, ó ti ṣe ìgbéyàwó nìyẹn. Nísìnyí ìdáná nìkan kọ́ là ń ṣe o. A ṣe ìdáná, a ṣe white wedding, a tún lọ sí court, we go to court. The 3 weddings là ń ṣe nísìn. Torí wọ́n sọ pé bí ó bá lọ court kò tí ì fẹ́ lábẹ́ òfin igbá kan àwo kan. Ṣùgbọ́n òfin fi àyè gba àwọn tẹ́ pé ìdáná nìkan náà ni wọ́n ṣe ní orí wọn. Ṣé rí white wedding yẹn wọ́n ń ṣe tẹ́lẹ̀. Party ni white wedding wà fún àti àwọn ẹ̀sìn tí a ti ní nísìn ní ilẹ̀ Yorùbá. Àwọn àṣà kan tí ó tún wà ní ayé ìgbà yẹn nínú ìgbéyàwó tí ò sí nínú ìgbéyàwó ìsìn, òun ni fífẹ́ ìyàwó púpọ̀. Ṣé rí láyé ìgbà yẹn, wọ́n á fẹ́ ìyàwó kí ìdílé wọn kan lè bá pọ̀, a larger family, torí iṣẹ́ oko àti nǹkan tí ìdílé yẹn, àṣà tó bá máa ń wà ní inú ìdílé yẹn. Ṣùgbọ́n nísìn, ẹ jọ̀ọ́ o, ọkọ tèmi gan kò gbọdọ̀ fẹ́ ìyàwó kejì. Ṣó yé yín? Monogamous ni. Me and my husband alone. Bó ṣe rí nìyẹn ní ayé ìsìn pẹ̀lú ìgbéyàwó. There is less of polygamy and more of monogamous marriages. Torí lọ sóko mọ́. Kí là ń ṣe? À ń lọ sí ọ́fíìsì àbí à ń ṣiṣẹ́ tiwa. À ń lọ láàárọ̀ àdé lálẹ́. Nídìí ọmọ púpọ̀. Débi tẹ́ pé gbogbo wọn à ń kó wọn lọ sóko kọ́ máa bá a ṣiṣẹ́. Àti pé bí àwùjọ ṣe rí, society, economy, everything. Ìyàwó àtọmọ téèyàn bá lè tọ́jú dáadáa lèèyàn fẹ́ láyé ìsìn. Èèyàn ò kì í ṣe wọ́n á mú nǹkan tó máa jẹ bọ̀ látọ̀run. Rárá o, ayé yìí la ti ń pèsè nǹkan tí wọ́n máa jẹ fún wa. Nǹkan míì tí ó tún yàtọ̀ tí mo mọ̀ pé oríṣiríṣi àwọn èèyàn ló ti sọ rẹ̀, this and that, feminism, bla bla bla. Òun ni ìgbéyàwó ayé ìgbà yẹn, patriarchy ni. Kò ń ṣe pé àwọn obìnrin ò kì í ṣiṣẹ́. Tẹ́ bá rántí mo ṣẹ̀ sọ tán ni pé wọ́n máa ń fẹ́ ìyàwó púpọ̀ kán lè bá ní ọmọ púpọ̀, polygamous marriage. Ìgbà yẹn dẹ̀ náà máa ní ọkùnrin ló gbọ́dọ̀ pèsè fúnlé. Patriarchy. The man takes every responsibility in the home.
nǹkan táwọn obìnrin máa ń ṣe ni pé wọ́n á tọ́jú ara wọn. Fún àwọn tí ọkọ wọn ò bá tọ́jú wọn dáadáa, wọ́n á tọ́jú ọmọ wọn. Ṣùgbọ́n láyé ìgbà yẹn kò sí pé ọkọ ò tọ́jú dáadáa, ṣe tó bá ní ìdí nǹkan ẹ lọ bá bàbá yín o, àbí ìyá mi ẹ lọ bá mi béèrè nǹkan báyìí lọ́wọ́ bàbá mi. Mo ṣe máa ṣe ní the patriarchal system. Ṣùgbọ́n láyé tí a wà yìí, àwa ọmọ ayé ìsìn àjọ ń ṣe pọ̀ ni o. Kò sí bí ọkọ yẹn ṣe fẹ́ lówó tó, kò bá lówó bí iyanrìn pátápátá, a ní má ṣiṣẹ́, a máa fún mi lálàwáǹsì. Allowance tó fún mi yẹn náà owó tèmi ni. Èmi náà máa fi ṣe nǹkan tí bá lè ṣe nílé. Kò ṣe pé tí bá fẹ́ ra magí, dájí wa nídìí magí. Tí bá fẹ́ ra iyọ̀, dájí wa nídìí iyọ̀. Obìnrin ní ayé tí a wà yìí ló ní nǹkan tí wọ́n ń ṣe ní ọwọ́. Òwe kan dẹ̀ sọ pé iṣẹ́ ọwọ́ ẹni kì í tán ni jẹ. Ìyẹn ni ìyàwó àtọkọ gbogbo wa báyìí àjọ ń fọwọ́sowọ́pọ̀, àjọ ń tọ́jú ilé ní láyé ìsìn. Is of shared partnership. No more the man takes it all. In fact, àwọn ẹbí kan, àwọn family kan nísìn 50-50 ni wọ́n ń ṣe nínú ìgbéyàwó òde òní. Tó bá jẹ́ pé ó ní nǹkan kan tí mi ò mẹ́nu bà nínú fọ́nrán ẹ̀ nípa ìyàtọ̀ ìgbéyàwó ayé àtijọ́ àti ìgbéyàwó òde òní, ẹ bá mi fi sínú comment section. Tó bá ní nǹkan tí ẹ fẹ́ kí a sọ̀rọ̀ nípa, ẹ jọ̀ọ́ ẹ sọ fún wa, a wà nílé fún yín. Orúkọ mi ni Adéláyọ̀, ọmọ Yorùbá dẹ̀ lèmi o. Ẹ ṣé.